a máa kú dédé àsìkò yìí a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún 2023. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti pàṣẹ o wípé kí wọ́n ti àwọn ibodè ìloro ibi tí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè olómìnira Niger tí wọ́n ti pa ààlà papọ̀ èyí tí wọ́n ń gbà wọléwọ̀de àwọn orílẹ̀-èdè méjèèjì ọ̀hún. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà adelé fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè yìí eyín ọ̀gbẹ́ni Bashiru Adéwálé ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lánàá ti ṣe ọjọ́ Ẹtì lásìkò tó ń jábọ̀ iṣẹ́ o fún àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá. Ló sọ di mímọ̀ wípé lójúnà láti lè jẹ́ kí ohun gbogbo kó lọ ní ìbámu pẹ̀lú bí wọ́n ti kọ̀wé rẹ̀ kí ètò ààbò orílẹ̀-èdè méjèèjì kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Wọ́n ti ti àwọn ibodè èyí tí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Niger tí wọ́n ti pààlà báyìí lójúnà kí àwọn ẹni ibi kí wọ́n má lè ráyè wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá ní ìgbésẹ̀ yìí wà nínú ìpàdé tí àwọn orílẹ̀-èdè adúláwọ̀ tí wọ́n ń bẹ lábẹ́ àkóso ECOWAS tí wọ́n ṣe ní ọjọ́ Àìkú Sunday tó kọjá o ní ilé alága ọ̀hún níbi tí wọ́n mú ìpàdé ọ̀hún wà tí í ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu èyí tó wáyé nílùú Àbújá lọ́jọ́ Sunday tó kọjá. Ó ní nípa ìdí èyí fún ìgbà tí ohun gbogbo yóò fi tùbàtùṣẹ ní orílẹ̀-èdè olómìnira Niger, ó ní ìloro èyí tó pa orílẹ̀-èdè méjèèjì ọ̀hún pọ̀ ni wọ́n ti gbé tì ní àgádágodo tí wọ́n sì ti mú kọ́kọ́rọ́ ọ̀hún lọ sábẹ́ ibùsùn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú Labour Party ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀wọ́n gógó epo èyí tó gbé owó lórí báyìí tí wọ́n ta jálá epo bẹtiróòlù kan ní 650 ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Olúmídé Adéṣọyìn òun ló ṣíṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Èkó lánàá. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo ni ààrẹ Bọ́lá Ahmed ní bàbá òun ní ọkàn akin pẹ̀lú bí wọ́n ṣe kéde yíyọ ẹ̀kún owó orí epo. Wọ́n ní ṣùgbọ́n tá a bá fáni lórí àáfìrùgbọ̀n dídí o. Wọ́n ní kí bàbá òun dákun dábọ̀ kí wọ́n rí wípé iná mọ̀nàmọ́ná ó dúró dáadáa kó má ṣe ségesège mọ́. Yóò túbọ̀ jẹ́ kí ètò ọrọ̀ ajé ìgbòkègbodò orílẹ̀-èdè yìí kó tún lọ sókè sí lápá tí iná mọ̀nàmọ́ná. Bákan náà kí wọ́n pèsè ohun ìtura fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kára lè tù wọ́n látàrí bí nǹkan ṣe wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti tẹ àwọn afurasí méjì kan o èyí tó jẹ́ pé ọ̀kan nínú wọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni tí kejì sì jẹ́ ọ̀gára ọlọ́ṣà èyí tó ń fo ìgànná gba ojú wíńdò gbẹnu ọ̀nà wọlé láti kó àwọn ènìyàn ní dúkìá lọ. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun eyín Brigadier General Bashiru Adéwìnbí ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí iléeṣẹ́ àjọ ọ̀hún èyí tó wà nílùú Òṣogbo lùlù ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tó ti ń sọ di mímọ̀ wípé àwọn afurasí méjì ọ̀hún ọ̀kan nínú wọn ní ìṣọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tó darapọ̀ tó sì ń ba nǹkan jẹ́ ba ìlú jẹ́ o tí ìṣọmọ gbọ́ ẹyẹ èyí tó jẹ́ ìpè ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn wọ́n rọ́wọ́ tó nílùú Òṣogbo. Ó ní bákan náà ẹnì kejì rẹ̀ eyín Sunday Olúwaṣẹ́gun ó ní èyí ti ṣe ọmọ ọdún 22
ó ní òun tirẹ̀ ọ̀gára lọ́ṣà èyí tó jẹ́ pé ilé àwọn èèyàn ní fọ́ tó sì ń kó dúkìá wọn lọ níbẹ̀ ní ìlú kan tí wọ́n pè ní ìlà ọ̀rọ̀gún ní ìjọba ìbílẹ̀ ìlà ọ̀rọ̀gún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní èyí ni wọ́n rọ́wọ́ tó látàrí wípé ó lọ fọ́ ilé onílé wọ́n sì dọdẹ rẹ̀ tí wọ́n rí mú. Ó ní ṣùgbọ́n Sodiq Adélabú ti ṣe ọmọ ogún ọdún ní tirẹ̀. Ó ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn pọ́nbélé ní òun o tó sì jẹ́ pé ọmọ ẹyẹ ni. Ó ní àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ṣe ìwádìí. Wọ́n ní gẹ́rẹ́ tí ìwádìí bá parí lórí wọn yóò taari wọn lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá láti bẹ̀ yóò farahàn níwájú ilé ẹjọ́ tí wọn yóò sì ṣe ìdájọ́ àwọn méjèèjì bó ti tọ́ àti bó ti yẹ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti tẹ arákùnrin kan Bọ̀dé èyí tó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ Túndé Akínmóyewáhò ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ Bọ̀dé yìí ló jẹ́ wípé ó ní Túndé ó ṣe oògùn ayẹta tó sì ń bẹ lára jẹ́ pé tí wọ́n bá yìnbọn fún Túndé ìbọn ò ní lè ràn ṣùgbọ́n Túndé náà tó sì jẹ́ pé òun tirẹ̀ ní ìgbà tó ń bẹ láyé wọ́n ní ẹlẹ́wọ̀n ni èyí tó ti ṣẹ̀wọ̀n rí torí ìtúsílẹ̀ kúrò láti ọwọ́ ìjọba láti ìgbà náà. Wọ́n ní ìrìn Túndé ọ̀hún náà kìí ṣe wípé bóyá ó fi bẹ́ẹ̀ mọ́ ní ìgbà tóun pẹ̀lú Bọ̀dé tí wọ́n jọjọ́ ọ̀rẹ́ tí wọ́n jọ pàdé ara wọn níbi tí wọ́n ti ń ṣe oògùn káàkiri lọ ní Túndé ṣe oògùn ayẹta èyí tó gbé ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ fún Bọ̀dé wípé kó dánwò ní ara òun bóyá oògùn ayẹta òun lótìtọ́ àti lódodo ló múnádóko. Wọ́n ní bí wọ́n ti yìnbọn bí Bọ̀dé bó ṣe yìnbọn fún Túndé ní Túndé ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ó ti rọ́wọ́ tó Bọ̀dé báyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lẹ́nu rẹ̀ síwájú sí i. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.